àkọ́kọ́ òun ni ọ̀rọ̀ tí Sayyid Ali karramallahu wajhahu wọ́n ní a máa wí bẹ́ẹ̀ mọ́. sórí karramallahu wajhahu àwọn àfa onímímọ̀ hayakumullah wọ́n lọ sí ọ̀nà méjì mẹ́ okay la àwọn tó ní a máa dakọ̀ karramallahu wajhahu mọ́ ojú kan ni wọ́n mú okay ntọ́ba ti ní ikhtilaf ọgbọ́ àgbọ́yé bàbá kọ̀díyà tọ́ba ti ní ikhtilaf nú naam tọ́ba ti ní ojú méjì táwọn apá kan ní ọ̀dà ó ti bá wọn mọ̀ bá wù ní àwọn kan ní mọ̀kìrú wù ní lọ́dọ̀ táwọn èyí òwú tọ́ ọba múnú méjèèjì kò sí èyí tọ́ lẹ́sẹ̀ mẹ́ masha Allah kò sí ẹni tó gbọdọ̀ dájọ́ pé ẹni tó bá ní karramallahu wajhahu ó ti kó onú Islam kò sẹ́ẹ̀rì fún ọgbọ́ àgbọ́yé bàbá torí wípé kí ló fà tí wọ́n fi wípé ẹ má ṣe karramallahu wajhahu àwọn àwọn ni wọ́n wí bẹ́ẹ̀ àwọn náà ni àwọn sàlàfíà ọ̀dọ́ tí wọ́n làwọn ọ̀fẹ́ masha Allah torí kíní kan sì kọ́ wípé báwo lèyàn ṣe lè dá àlí nìkan yọ yàtọ̀ àwọn sàbí mẹ́tẹ̀ẹ̀ta yòókù ńkọ́ tó wọ́n ti lọ radiyallahu ta'ala ní wọ́n fún wa a sì wá dẹ́ nìkan yàtọ̀ a kà sọ́sọ́ àlí ó ti yé báwọn a máa pé karramallahu wajhahu lóhun nìkan àwọn yòókù ńkọ́ sọ́lọ́hun ní karramallahu wajhahu tiwọn wájú tiwọn ọ̀dà bí wájú àlí. Allahu akbar ọgbọ́ òun ni wọ́n fi ń lo karramallahu wajhahu kọ́dà bí yẹn ní àwọn ṣíyà ló ní fíkírà karramallahu wajhahu àdúrà ni kò síbi tọ́lọ́run ti kọ àdúrà ọgbọ́ ọlọ́run bá wa pọ́n gbangba wájú rẹ̀ lé kò sì tàbùkù àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kù ọ̀tàbùkù àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kù kí ló fà á títí ẹ fi rí bẹ́ẹ̀ ni wípé Ali lam yasjud li zonamin qat wa lam yansur ila awrati qat méjì náà ni nǹkan méjì ló ní tọ́pọ̀ àwọn sàábì òní bẹ́ẹ̀ yẹn bá ní kan kò ní kejì ọgbọ́ Ali ò fẹ́rí kanlẹ̀ fó sàrí kò sí nùsírí ẹ̀ bó ti já sí pé ìdílé yẹn ló ti jáde òun kò fẹ́rí kanlẹ̀ fó sàrí láyé ó ti bá wọn gbangba wájú rẹ̀ tí ò fi kanlẹ̀ fó sàrí ọ̀pọ̀ sàábì ló ti fẹ́rí kanlẹ̀ fó sàrí kó tó fẹ́rí kanlẹ̀ fọlọ́hun òun nìkan ló fẹ́rí kanlẹ̀ fó sàrí ó ti bá wọn bittifaqil ulama ọgbọ́ ọ̀kanu gbangba wájú rẹ̀ tí ò fi kanlẹ̀ fún nǹkan mi àfọlọ́hun ọlọ́hun karrama rẹ̀ wàkọ́dí karramallahu wajhahu min qabl ọlọ́run ti karrama wájú rẹ̀ tẹ́lẹ̀ náà ni ò fi jó fẹ́rí kalẹ̀ fóòsà takriman li wajhihi ẹlẹ́ẹ̀kejì lam yanzur ila awratihi qattu wala awrata zawjatihi aw azwajihi kò alẹ́ ò fojú kan abẹ́rẹ́ rí kò fojú wo abẹ́rẹ́ kójú rẹ̀ àtàbẹ́rẹ́ ó ṣe méjì abẹ́rẹ́ tara rẹ̀ gan kò fojú kan kò ti fojú kan abẹ́yàwó rẹ̀ rí Allahu akbar tí wọ́n bá ṣe sáà ní kò wo abẹ́yàwó rẹ̀ rí wọ́n fi ṣe sáà ní kò sì wá bí ara rẹ̀ rí kọ́dà irú kìnnìní tó níhun ọ̀gá wa Muhammadu sallallahu alaihi wasallam ìtìjú sàábẹ̀ kan ò tó ìtìjú ànábì pẹ̀lú ọlọ́run wọ́n tó ànábì lẹ́yìn bí gbogbo nǹkan ni àmọ́ tòun ti bẹ́ẹ̀ ànábì ò ní irú kìnnìní èyí tí ń jẹ́ hakika ẹ gbọ́ tòun ta ìwá ní irú kìnnìní náà ó ti yé báwọn wọn ò sì lè bá ànábì láyé wọn ò lè tó ní gbogbo nǹkan wọn ò fi lè tó ànábì sallallahu alaihi wasallam torí parí kanú hadisi wípé ànábì àti ìyá ńlá wa Aisha wọn jọ máa wẹ jẹ́nẹ́bà pọ̀ nínú bẹ́túrùmù kan náà wọ́n sì jọ máa wò wára wọn ọkọ àti ìyàwó ó ti yé ọwọ́ ajá sí pé àlí nìkan ló wà ní irú hasu yẹn bọ́yí bàbá ọ̀gbọ́ kọfẹ́ tó ànábì kò sí sàábì kan tọ́fẹ́ bá ànábì bí ànábì wà wọn súnmọ́ rárá àmẹ́yọ̀ kan ni ọlọ́run fún àlí ọ̀dà sàlẹ́sà pẹ̀lú ẹ̀ ó ti yé ẹlẹ́ẹ̀kẹta ni pé ànábì gan fúnra rẹ̀ gbé àlí sí ẹgbẹ́ rẹ̀ gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin ṣíyà àti súnà nkankan gbogbo wàhálà wọn náà nìyẹn táwọn ṣíyà fi ní wípé fọ́dùlù tí ń bẹ fún àlí ó ju ọlá tí ń bẹ fún àwọn sàábì yòókù lọ torí pé fúnra ànábì ńjọ́ tí wọ́n wà ní gásùwà tán lọ gásùwà tó Tabuk ńjọ́ tí wọ́n lọ istakhlafa rasul sayyidana Ali yan ó fi sayyidina Ali ó fi rúlé kalẹ̀ sí Madina mbẹ pé òun ni kó máa jẹ́ àmírù wọn bẹ ibẹ̀ ló ti kọ́kọ́ òun ló jẹ́ pé òun ni àkọ́kọ́ ẹni tá nábì kọ́kọ́ fi dógò wípé máa mójútó ètò mùsùlùmí káfídé ṣẹ́ni náà lè ní ó ní wọ́n má tẹ̀lé wa òun ló jẹ́ pé inú ogun tá nábì ọba nábì lọ gáṣù àtàbù ọba nábì lọ lọ́ra nábì lónìí ìwọ dúró lé àlì ìwọ máa mójútó gbogbo àwọn sàábí mójútó ètò ìsìlámù má jẹ́ nǹkan dàrú ká tó dé ìwọ máa pàṣẹ lọ àlì ní ń pàṣẹ ń gbà wọn lọ gáṣù àtàbù kò ní pàṣẹ Mádínà ọgbọ́ lójú ayé ànábì rọ hasu ni àwọn sàábí kan ní sallallahu alaihi wasallam so ata nabi fi wá sọ wípé ìwọ Ali ìwọ dúró Madina ala tardo an takuna minni bimansilati Haruna wa Musa
Allahu akbar. ṣé kò dùn mọ́ ọkọ dà lọ́dọ̀ mi kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ mi bíi Haruna sí Musa bó ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ipò tí Haruna wà sí Musa làlí wà sá nàbì. Sallallahu alaihi wasallam. Ali ni rọ̀díìtù anabi ni ilá annahu laysa nabiyyun ba'di ẹnu tọ́kàn ṣẹlẹ̀ mẹ́ni pé ọ̀sá nàbì mi lẹ́yìn èmi máa ò ní jà nàbì àmọ́ ọ máa já sí wípé ana minka wa anta minni èmi ni wọ́ ìwọ lèmi ọgbọ́ èmi ni wọ́ ìwọ lèmi man kuntu maulahu ẹni tó bá gbà mí kọ́ ga àwọn lomi wa anta maulahu wa anta waliyuhu ọ̀gá àwọn ni wọ́n náà máa jẹ́ nígbà tá a lè sọ pé ó wù ú bẹ́sà anabi ni bàlá ó ti rí bẹ́ẹ̀ náà nù ni so ogbo èyí náà ń bẹ nínú àkọọ́lẹ̀ tírà làwọn sí àfi wípé yá àṣewádìí pé kìláfọ́ wa tọ́sẹ́ lòmíì yàtọ̀ fún Sayyidina Ali ní gbogbo orú àwọn ntọ́ ebe ẹnu tàwọn bákìrì náà ni pé mòrú Abubakar fali yozọ́lì nìyẹn wọn ẹ̀ka bákìrì ó lè kírun ẹnu ọkàn ní kó kírun ní fatira ńgbà tí múra tí ó kú ni kó tó dìgbà tí ó kú gbàtà náà bí ń bẹ lábára pa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní fi ń ti Ali. so èyí wọn náà jẹ́ awalu khilaf kò sì kéré àwọn sàábẹ̀ yòókù. ẹnu tẹ́ ẹ sì ń sọ yìí bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ Ali kò sọ yín di ṣíà. rárá kò sọ mi di ṣíà wọ́n rà mí ṣe tébù. ayakumullah. ọgbọ torí nísìnyí wọn kàn bóde wọn àkọtì àríwá. rárá Ahmed náà ti di ṣíà o. ọ̀sán yẹn di ṣíà. ọlá àwọn sọ̀hábà là ń ròyìn. bí àkọọ́lẹ̀ ni àkọọ́lẹ̀ tí kókó àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ báwọn ti kọ àkọọ́lẹ̀ táwọn Abubakar àti Umaru tá n kà ni wọ́n kọtọ̀ òun náà àfi káka òun náà sàárè kan náà gbogbo wọn a kà ń tọ́ba wà lákọọ́lẹ̀ kó wa tàbá wọn ní karramallahu wajhahu ẹ bá lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn Ibn Bas àwọn yìí ni wọ́n sọ wípé kódà kò yẹ láàyè jùsù làwọn ó pè é ntí ọba jáàsà lọ́dọ̀ tí wọ́n yọ jáàsà ń bò mí torí kọ̀sádìsì tó dá sí kọ̀sádì Kùránì tó dá sí làákà iná ló ń kálukú mi yanjú ẹ̀. èèyàn á lè gbé wa lérí mọ́sáàbí kan lérí ntọ́jẹ́ pé ráàyè ẹnìkan ni. ọgbọ́n ayé àmà tẹ̀lé ntúláṣì ayé tẹ̀lé yìí wọn tẹ̀kílì dùn àmánu èèyàn ní tẹ̀lé irú èèyàn tó karramallahu wajhahu èmi ò rí báwọn bàbá wa ti wí tá a bá wọn nu nígbà wa bá wọn àwa dúró lérí pé a bá wọn bẹ́ẹ̀ àwa náà tún wá di kílọ́fà àbá bẹ́ẹ̀ àwọn ẹsẹ̀ tí ó pé wajadna alayhi àbá àná àbá bàbá wa tán wí ẹnìkan ò lè yí padà níta bàbá wa bá ń wí tá a bá rí míì tá a rí kó tó dájú yín lọ àjùtọ̀ òun lè amú mi níta ń pè wípé eléyìí àfa lòun náà nù ni ó lè dá sọ́rọ̀ ẹ̀sìn.